akọni ní lóòótọ́ torí according to history táwọn àgbọ́ àwọn bàbá wa pọ̀wé mọ́ pọ̀pọ̀ wa wọ́n fẹ́ mú àwọn náà pa bí wọ́n ṣe mú Abíọ́lá pa ṣùgbọ́n àwọn àgbààgbà kan dìde ńlẹ̀ Yorùbá pé àwọn ò ní gbà lórí ọ̀rọ̀ Sunday Igboho kí ló kù tẹ́ fẹ́ bàbá Bọ́lá Ahmed specifically ẹ̀yin ni mo wá bá President Bọ́lá Ahmed Tinubu the GCFR of Nigeria the President of Nigeria of 2025 yìí ìgbà tí yín lẹ ń lò yìí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin ni mo wá bá nípa ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà Yorùbáwùyí ni orúkọ mi Yorùbáwùyí lèmi ń jẹ́ o lórí ọ̀rọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ mo fẹ́ sọ̀rọ̀ lórí Abíọ́lá mo wá fẹ́ rán ẹ̀yin fún ara yín létí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu mo fẹ́ rán yín ní etí ìtàn ayé yín ẹ lè gbàgbé èèyàn máa ń gbàgbé nǹkan míì nígbà míì Ààrẹ Bọ́lá Ahmed Tinubu mo ní kankan wá rán yín létí ni tó bá ṣe pé ẹ ti gbàgbé mo wá fẹ́ sọ àwọn nǹkan kan mọ́ àwọn nǹkan kan tó common láàrin ẹ̀yin Abíọ́lá MKO Abíọ́lá àti Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n ní tọmọdé bá kọyán alẹ́ àwọn àgbà máa fìtàn balẹ̀ tẹ́yìn àgbààgbà wa tẹ́ bá kọ̀ tẹ́ fìtàn balẹ̀ fún wa àwa tá a jẹ́ ọmọ yín tó ọmọ la jẹ́ fún yín wèmí yìí ọmọ ni mo jẹ́ fún yín ayélàgbé àbẹ̀ni a máa yí padà a fìtàn balẹ̀ fún ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa lóòótọ́ náà máa sọ pé ẹnu ọmọ ò gba màámi ẹ pàdí mọ́ ṣùgbọ́n nígbà míì a ní láti sọ fún màámi pé màámi ẹ jókòó dáadáa bóyá ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá tàbí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu bóyá ẹ gbàgbé mo ní kí n wá fi style kí n wá fi rán yín létí bóyá àwọn ọba ilẹ̀ Yorùbá gbàgbé bóyá àwọn olóyè ilẹ̀ Yorùbá gbàgbé bóyá àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá gbàgbé but mo ní kí n wá fi style kí n wá fi rán yín létí ni the common things tó wà láàrin Bọ́lá Ahmed Tinubu tó wà láàrin Abíọ́lá àtolóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ìyà tó ń jẹ ilẹ̀ Yorùbá bóyá àwọn èèyàn ò fura sí ní o torí èmi ò lè sọ wípé ọpọlọ mi ló gbé mi lè sọ fún ẹ̀yin bàbá wa wípé ọpọlọ mi ló gbé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ṣùgbọ́n lánàá mo wà níbi iṣẹ́ mo rí fídíò kan lórí TikTok olóyè Sunday Igboho Òòṣà mi bá play fídíò yẹn mo lo fọ́tò ẹ̀ yẹn mo fi thumbnail mi bá play orin tí wọ́n ń play ń bẹ̀ fún yín ṣùgbọ́n torí pé Qdot ló ní mi ìdẹ̀mọ́ tó lè tẹ̀yìn ẹ̀ bóyá ó ti gbé copyright sórí ẹ̀ already so mi fẹ́ play ẹ̀ olóyè Sunday Igboho ṣe báyìí òun lẹ̀ ń wò nínú kinní yẹn orin yẹn wá ń kọ pé jà fún mi Ọlọ́run kinní kan jà fún mi kinní kan jà fún mi do picture ni wọ́n play orin yẹn lábẹ́lẹ̀ láti àná yẹn ìwọ tó bá wo thumbnail show yìí ló yẹ kí n gbé sórí Facebook náà ẹ wojú Sunday Igboho bó ṣe rí láti àná yẹn mo sùn tí mo sunkún títí di time yìí tí mo fi wá ṣe show yìí mo wá jókòó mo rò èmi ò ń gba pé kinní kan ò pé mi ò ṣe pastor mi ṣàfà mi dẹ̀ ń ṣe babaláwo mo ṣe research mi níwọ̀nba tí mo lè ṣe mo wá rí pé at 50s ni Abíọ́lá dìde tó contest bóyá 50 something l'Abíọ́lá wà bóyá 56 Abíọ́lá contest MKO Abíọ́lá ọmọ Yorùbá ni ó contest ní age 56
ní àdìbò ní 1993 wọ́n mú Abíọ́lá sẹ́wọ̀n after ọdún mẹ́rin òkú Abíọ́lá ni wọ́n gbé wá bá wa nílẹ̀ Yorùbá ẹ̀yin èèyàn mi ìmọ̀ bóyá bá mi di ọ̀rọ̀ yìí máa bọ̀ wá kí yín o mo sì ń bọ̀ wá kí yín ṣùgbọ́n mo fẹ́ sọ tinú mi síta mo jókòó ni mo ṣe research mi mo jot àwọn nǹkan tẹ́ bá ti rí pé mo gbé kíní ìsẹsẹ̀ àwọn nǹkan tí mo ṣe research nípa ẹ̀ ni má sọ fún mi pé mi ò kàwé ṣùgbọ́n pàdá ìkàwé mi mo jẹ́ tó yẹ pé máa ń wá ìmọ̀ gan tí bá dẹ̀ ṣe l'opportunity mo ṣe fẹ́ kàwé sí nínú ìwádìí tí mo wá ṣe mo rí pé age 56 la dìbò Abíọ́lá lẹ́yìn ọdún mẹ́rin ni wọ́n gbé òkú Abíọ́lá wá ká ọmọ Yorùbá mọ́lé pé Abíọ́lá ti kú mi mọ̀ bóyá èèyàn mi ṣe ń bá mi dé mo ń kí yín bẹ́ ṣe ń kí mi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ kú dédé àsìkò yìí according to the time tí ṣòyí bàbá yín ẹ máa bá mi dé ẹ máa gé ẹ máa kọ sílẹ̀ Àkànbí ọmọ Olódòdẹ Bọ́lá Ahmed Tinubu ọmọdé ti wa ò bá bá ìtàn àbá àrọ́bá wọ́n lárọ́bá ni bàbá ìtàn but at ìgbà tẹ́ máa fi sá kúrò nílé ní 1994 mo mọ̀ pé mo ti jáde secondary school dànù sẹ́yìn so kìí ṣe pàwà náà kéré púpọ̀ ní 1994 orin Yorùbá ló kàn I don't believe in one Nigeria lẹ́yìn mú sẹ́nu wípé ẹ believe in one Nigeria o ọmọ Yorùbá nìyí ọmọ Yorùbá àtàtà nìyí Bọ́lá Ahmed Tinubu wọ́n ní kí wọ́n lọ pa yín kí wọ́n lọ gba ẹ̀mí yín kí wọ́n lọ harass yín kí wọ́n lọ detain yín kí wọ́n lọ ṣoríṣiríṣi fún yín kí wọ́n lọ arrest yín Àkànbí Olódòdẹ má gbàgbé Bọ́lá Ahmed Tinubu jẹ́ kó máa sound létí ẹ kó máa wọnú etí ẹ mo ń rán ẹ létí ní Àkànbí orúkọ náà máa ń pọ̀ baládé mo believe pé tí n bá pè ẹ́ ní Àkànbí ọmọ Olódòdẹ tí n bá pè ẹ́ ní mi ìfẹ́ Bọ́lá Ahmed Tinubu oríkì ló máa sábà wọ etí ọmọ Yorùbá Àkànbí 1994 ló sá kúrò ní Nàìjíríà torí the same set of people tí wọ́n gbé òkú Abíọ́lá wá bá wa that same set of people ni wọ́n ní kó lọ gba ẹ̀mí tiẹ̀ náà má gbàgbé o Bọ́lá Ahmed Tinubu wípé ìwọ náà sá lọ ni ó tó bẹ́ẹ̀ ẹ̀mí ẹ̀ ò gbé o ò lè fi ojú winú ẹ̀ ó sá kúrò lé ni tẹ́ ẹ̀ bá gbàgbé pé mo sọ wípé lẹ́yìn ọdún mẹ́rin tí a ti rí Abíọ́lá mọ́ tó ti fi sínú ẹ̀wọ̀n ni wọ́n gbé òkú ẹ̀ wá bá wa nílé Bọ́lá Ahmed Tinubu Àkànbí ọmọ Olódòdẹ ó yá tún wá wò dáadáa o láti 1994 tó sá kúrò nílé lẹ́yìn ọdún mẹ́rin ni wọ́n náà wá sá padà wá sí Nàìjíríà ní 1998 gbogbo èèyàn àgbàlagbà tí ṣùgbọ́n máa dọ́wọ́ yín ẹ má wò pé ọmọ kékeré wo ló ń pa ìtàn yìí ẹ bá mi fi etí ìfẹ́ ní kẹ́ bá mi fi gbọ́ ìwọ náà wà ìyọ 50s ní 13 day 50s ní Abíọ́lá 56 wọ́n mú lẹ́yìn ọdún mẹ́rin wọ́n gbé òkú ẹ̀ wá bá wa nílẹ̀ Yorùbá Àkànbí you were in your 50s when you ran away from Nigeria you went into exile and lẹ́yìn the same ọdún mẹ́rin ló padà wálé tá bá rí ọmọ Yorùbá kan tó ń ṣagídí
tó gbó lẹ́nu tó gbóńtọ́ tó láyà bí ṣọ̀pọ̀nà tó ń ṣe bí Sunday Adéyẹmọ Ìgbòho ṣe ń ṣe ó bá ń lé ni o. Àkànbí rántí pé SI ló wà tó join Nàdẹ́kò SI yẹn ló wà tó ṣọkan ọkàn kónkó nàkí the same SI yẹn ni wọ́n wà fún odidi ọdún 4 ṣùgbọ́n ẹ̀mí tiẹ̀ ò bọ́ ó padà wá sílé báwọn àgbàgbà kan ṣe rìn èmi ò mọ̀ o ṣùgbọ́n ló ń pa Àbáṣà fún ẹ. Oh, Àkànbí Ọlọ́run gba ẹ̀mí Àbáṣà fún ẹ. Ọlọ́run gbèjà ẹjà agbára ẹ̀kọ́ oògùn òràn ó wá padà wá sílé lẹ́yìn ọdún 4 ó di governor Lagos State wọ́n ní ilé ọba tó jó ẹwà ló bù sí. Abíọ́lá kú lẹ́yìn ọdún 4 ìwọ padà wálé lẹ́yìn ọdún 4 mo wá ní kí wọ́n sọ fún gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ní o gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá mo ní kí wọ́n rán yín létí àtẹ̀yin ọmọ kékèké ilẹ̀ Yorùbá mo ní kí wọ́n rán gbogbo yín létí ni ẹ lè ti gbàgbé wípé June 2025 la wà tó bá di July 1st 2025 Sunday Ìgbòho náà máa pọ̀ ọdún 4. Mi ò bóyá gbọ́ nǹkan tí mo sọ. Tó bá di July 1st 2025 Sunday Ìgbòho náà máa pé ọdún 4 tí Buhari ní kí wọ́n lọ pamọ́lé. And Sunday Ìgbòho in his 50s again. Abiola in his 50s. Wọ́n gba ẹ̀mí lẹ́nu ẹ̀ nígbà tó dìde. Tinubu in his 50s. Wọ́n ní kí wọ́n lọ pa ó hùwà ọmọgbọ́n ó já dànù. In his 50s. Sunday Ìgbòho in his 50s again. Wọ́n ní kó lọ pa òun náà. Ọmọ Yorùbá ọ̀rọ̀ yìí deep gan. Àwọn èèyàn lè máa rò dáadáa ṣùgbọ́n mo rò wípé ọ̀rọ̀ yìí ó deep why tó yẹ pé gbogbo ọmọ Yorùbá tó bá dìde in their prime ni wọ́n máa ní kí àfi kí wọ́n gba ẹ̀mí lẹ́nu ẹ̀. Bọ́lá Ahmed Tinubu Àkànbí ọmọ olódòdẹ Sunday Ìgbòho náà máa pé ọdún 4 ní July 1st. Now kí ni solution? Kí ni solution? Tó bá yẹ pé ọmọ Kemberi ọmọ Gàmbàrí ló wà lórí oyè. Mo mọ̀ wípé àwọn àyàn kan máa dìde nílẹ̀ Yorùbá àtọmọdé àtàgbà wọn wọ́n á ní tó bá jẹ́ pé Tinubu ló wọlé ni. Tinubu máa rántí ìtàn wípé ọdún 4 l'Abíọ́lá lò tá a fi fojú kan tí wọ́n fi sí àhámọ́ tó padà wá gbé òkú ẹ̀ wá bá wa. Wọ́n á ní Tinubu máa rántí pé ọdún 4 lòun náà lò lẹ́yìn odi tó fi sá lọ tó fi padà wálé. Wọ́n á ní Tinubu á rántí wípé Sunday Ìgbòho náà máa pé ọdún 4 ní July 1st tí wọ́n ní kí wọ́n lọ gba ẹ̀mí ẹ̀ and from the same set of people. The same set of people. Abiola àti Babangida ọmọ Gàmbàrí. Tinubu àti Abacha ọmọ Gàmbàrí. Sunday Adisa Adéyẹmọ Májàsọ́lá Òòṣà. Àti Buhari ọmọ Gàmbàrí. Yorùbá ṣé ẹ wá rí pé àìláṣọ lọ́rùn pàká ó ti tó àpérò gbogbo ọmọ eriwo ilẹ̀ Yorùbá. I don't want to know any party you belong to. PDP ni ẹni, APC ni ẹni, LP ni ẹni. Ṣé ọ̀rọ̀ mi yìí ṣó ń bà ẹ́ lákíyẹmí ara ṣá? Tó bá jẹ́ confirm original ọmọ Yorùbá, ṣé ọ̀rọ̀ mi yìí ṣó ń wọnú akíyẹmí ara ẹ ṣá?
mi ò fẹ́ mọ ẹ̀sìn tó belong sí. Ṣé Mùsùlùmí ni ẹ́, Christian ni ẹ́, oníṣẹ̀ṣe ni ẹ́, tàbí ò ṣe ẹ̀sìn kankan. Ṣé o rí ìtàn yẹn wò? Wípé Sunday Igboho in his 50s ló dìde fún wa nílẹ̀ Yorùbá pé ẹ yé pa ọmọ Yorùbá. Tí Gàmbàrí, Buhari tó ní kí wọ́n lọ mú pa. Abiola in his 50s lòun náà dìde bó ṣe yẹ pé òun pariwo one Nigeria. Babangida ó mú pa. Tinubu in his 50s ló dìde tó lóun ò believe nínú one Nigeria pé ọmọ Yorùbá lòun. Abacha nìkan lọ gbẹ̀mí ẹ̀ kan lọ mú. Ṣé nǹkan ò máa ṣe wá nílẹ̀ Yorùbá? Ṣé nǹkan ń ṣe wá ni àbáwá là ń ṣe nǹkan? Tinubu mo ní kí wá rán yín létí ni o. Wípé Abiola kú lẹ́yìn ọdún 4. Ẹ̀yin di àpèwájòyè lẹ́yìn ọdún 4. Ọdún 4 Sunday Igboho máa pé ní July 1st. Few days ní 2025 yìí. Tinubu kí ni fate Sunday Igboho lẹ́yìn ọdún 4? Kí ni ká máa expect from Tinubu? Please, everybody should help me to ask Tinubu in the comment section. If you love Oloye Igboho, if you want freedom for Osha, let Tinubu see your comment. But I was telling you, mo mọ̀ pé many of them ń wò mí. Ṣùgbọ́n gbà tọ́rọ̀ oní 40,000 naira ṣẹlẹ̀ ń jọ̀wọ́. Ìgbà ẹ̀ mo ṣe wá gbàgbọ́ wípé àtọba tí mi ò expect àti ìjòyè tí mi expect àti olóṣèlú tí mi expect. Ni mo pé gbogbo wọn gbé kudos fún mi lẹ́yìn. Because I never expected all the calls tí mo gbà. Tinubu, kí ló máa ṣẹlẹ̀? I am putting this question to you. Àkànbí ọmọ olódòdé. Lẹ́yìn July 1st, tí Sunday Igboho náà máa pé ọdún 4, àbí ẹ fẹ́ kí Sunday Igboho kó extend the story yẹn? Àbí history yẹn? Because history wa ni nísìnyí pé lẹ́yìn ọdún 4 tẹ́ bá ti dìde nílẹ̀ Yorùbá. Àwọn ọmọ Kemberi gbọ́dọ̀ dìde, and with the support of àwọn ọmọ Yorùbá kan. Kò sí tó máa pàgbà tá ní bápo lórí ẹ̀ ń bẹ̀. Bàjẹ́ Bálẹ́rù tó máa pàgbà tá ní bápo lórí ẹ̀ ń bẹ̀ ò sí. Pàpín ẹni kó mú mi. Sọ́tọ̀. Ìtọ́ tó ń kọra ẹ̀ lọ síwájú ni. Ìtọ́ tó ń bọ́ síwájú, ó tún kọra ẹ̀ lọ síwájú ni. Tẹ́ bá ní kó mú Yorùbáwùyí náà lẹ́ni, àwọn kan tún dìde. Pé lẹ́yìn ọdún 4 tí Tinubu ti mú Yorùbáwùyí, Tinubu kí ló kàn? So a jẹ́ pé ẹ change the story nìyẹn. Àwọn kan náà tún máa dìde. Àsìkò tá wà yìí, àsìkò sọ̀rọ̀ sókè ni. Àsìkò tá máa bí ẹ̀yin bàbá wa ni pé kí ló ṣẹlẹ̀? This is the time we ask about our future from you guys. Àsìkò tá máa pé Tinubu, Baba Tinubu, I am challenging you. I am calling you to order. I made a video the last time when you were saying you spoke with Babangida. Babangida only audacity láti bọ́ síta de ọmọ Yorùbá, ọmọ Nàìjíríà, bóun ṣe àná ìbò Abíọ́lá kan dìbò fún tó wọlé. Tí kú ṣe pa Abíọ́lá dànù. And at the end of the day, after how many years, láti 1993, Tabiola ti dìbò. Tó ti mú pa ní 1990 kí ló mú pa? After 4 years. Ní 1998, wọ́n mú ní 1994, wọ́n mú pa ní 1998. Babangida bọ́ta, ó wá sọ pé ó bá ṣe o. Àwọn ìtàn táwa gbọ́ nípa ilẹ̀ Yorùbá
tó bá ń sọ̀rọ̀ àwọn bíi Kúnmi Àjàdí Ìkó tí wọ́n ń sọ̀rọ̀ àwọn ẹ bá mi dárúkọ àwọn alágbára ilẹ̀ Yorùbá láwọn ọ̀tàn tá ti gbọ́ wá gbọ́ kinní kan òwò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà agbọ́ títí agbọ́ ìtàn Ìfúnṣetán Aníwúrà Ìyálóde Ìbàdàn àtọkùnrin àtobìnrin tá à ń gbọ́ ìtàn wọn nílẹ̀ Yorùbá akọni ni wọ́n tó gbangba sùn lọ́yẹ́ àbítàn tí wọ́n pa fún wa ń gbà yẹn àbí rọ́ ni because ẹ̀yin àgbàgbà tá a bá nísìn kò yé wa kò yé èmi let me speak for myself personally àwọn akọni ní Yorùbá tá a gbọ́ nígbà yẹn kò wá yé èmi ẹ̀yin àgbààgbà tẹ́ wà nísìn ṣé akọni ní Yorùbá lóòótọ́ àbẹ́yìn tẹ́ ẹ dé nísìn lè rí ráìsì history ṣàkọni ní lóòótọ́ torí according to history táwọn àgbọ́ àwọn bàbá wa pọ̀rí mọ́ pọ̀pọ̀ wa wọ́n fẹ́ mú àwọn náà pa bí wọ́n ṣe mú Abíọ́lá pa ṣùgbọ́n àwọn àgbààgbà kan dìde ńlẹ̀ Yorùbá pé àwọn ò ní gbà ọmọ ogun Ìbàdàn ó ránṣẹ́ sí Tògbómọ̀ṣọ́ ó pe tẹ̀rínlé ó pe tígbá ó pe àwo wọ́n pawọ́pọ̀ wọ́n jọ fèsì àwọn olórí ibú yìí ni wọ́n jagun wọ́n ṣẹ́gun wọ́n jagun wọ́n ṣẹ́tẹ̀ wọ́n retain orúkọ tó ń jẹ́ orúkọ Yorùbá wọ́n mú ilẹ̀ Yorùbá dúró ṣinṣin wọ́n bí ẹ̀yin dé ẹbẹ́ fún lábàtà ẹ̀yọ̀bẹ̀ tí tẹ bá rò pomi ló mú kú tàbí tẹ bá pretend wípé ẹfun tẹ bá lábàtà tẹ ẹ̀yọ̀bẹ̀ tí tẹ bá pretend pé omi ló mú kú àwa kan máa sọ fún yín wípé ẹfun tẹ bá lábàtà tẹ ẹ̀yọ̀bẹ̀ tí táwa ò bá tiẹ̀ sí ń bẹ̀ according to history tá gbọ́ nípa ilẹ̀ Yorùbá wọ́n ní àwọn bàbá kan ni wọ́n pa ẹfọ̀n ni wọ́n sọ di ẹran ata fún ẹ̀yin ni wọ́n ṣe ètò ilẹ̀ Yorùbá lẹ́yìn ṣe rí ilẹ̀ Yorùbá dé sí lẹ́ṣẹ̀ ń jẹ́ ọmọ Yorùbá lẹ́ṣẹ̀ ń sọ Yorùbá lẹ́ṣẹ̀ ń lẹ́nu lọ́rọ̀ ní àgbáyé Ìgbò ń gbóṣùbà fún Yorùbá Haúsá ń gbóṣùbà fún Yorùbá òyìnbó aláwọ̀ funfun ń gbóṣùbà fún Yorùbá iṣẹ́ tí àwọn bàbá wa tí wọ́n ti lọ tí wọ́n ṣe òun ilẹ̀ yìí dé bá tẹ̀ ń jẹ tá a bá wá mọ̀ nípa Kúnmi Àjàdí Ìkó tá a mọ̀ nípa òwò kẹ̀mbẹ̀rẹ̀ ibi ìjà tá a mọ̀ nípa Lísàbí Agbòǹgbò Àkàlà tá a gbọ́ nípa tá a rí látọ̀ ṣàṣojú tá a ń gbọ́ tàn wọn ẹ jẹ́ ká súnmọ́ tòsí èmi bá Awólọ́wọ̀ láyé mo jàǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́ Awólọ́wọ̀ mo bá Jákàndé láyé mo jàǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́ Jákàndé mo mọ ẹni tí wọ́n ń pè ní Bọ́lá Ìgè àti àwọn àgbààgbà lẹ́ẹ̀kan ní jàǹkànjàǹkàn bàbá Gani Fáwẹ́hìnmí kò ṣe é rọ́tì nínú ìtàn ilẹ̀ Yorùbá tó jẹ́ pé àǹfààní wọn ni many of you lẹ́jẹ́ tẹ́ ṣe ń sọ̀rọ̀ láwùjọ táyé ṣe ń gbọ́ yín tó jẹ́ pé àǹfààní wọn ni many of you jẹ́ bá ti di refugee ní Benin Republic tó jẹ́ pé àǹfààní wọn ni many of you jẹ́ wọn ò bá ti pa ìyá yín kí wọ́n gbé oyún yín bọ́ta bí wọ́n ṣe ń gbé oyún àwọn kan bọ́ta nísìn tí nǹkan kan ò dẹ̀ ṣẹlẹ̀ àwọn náà a sì súnmọ́ tòsí arí àwọn yẹn ẹ̀yin tẹ́ wá wà nísìn bó o ni mo ní kí wọ́n á béèrè lọ́wọ́ yín ni Kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì mo ní kí wọ́n á bi yín pé báwo ni Kábíyèsí Aláàfin Ọ̀yọ́ mo kàn ní kí wọ́n á béèrè lọ́wọ́ yín ni wípé kí ló ń ṣẹlẹ̀ ọdún 4 Sunday Ìgbòho máa pé ní July 1st kí ló ń ṣẹlẹ̀ ṣé ẹ fẹ́ pa ìtàn yẹn rẹ́ kó dọdún 5 ọdún 6 àbọ̀dún 15 àbẹ́ ẹ fẹ́ mọ òun náà pa ikú Abíọ́lá ò ṣẹlẹ́yìn ọmọ Yorùbá
àti sákúò Nàìjíríà ò ṣe nínú àwọn alábọ̀dé tí wọ́n gbàbọ̀dé fákànbí ọmọ olódòdẹ àti darí ẹ̀yìn odi Sunday Igboho kò ṣe lára yàtọ̀ sí àwọn ọmọ àlè tí wọ́n gbá Gàmbàrí nídìí síra wọn. Mo ní kí wọ́n á bí yín ni o àti gbogbo ọmọ Yorùbá tó ń wò mí àtọkùnrin àtobìnrin àtọmọdé àti àgbàlagbà mo kàn ní kí wọ́n á béèrè lọ́wọ́ gbogbo wa ni wípé ìgbà wo ni freedom for Sunday Igboho ló máa ṣẹlẹ̀. Mo ní kí wọ́n á bí yín ni èmi personally Yorùbáwùyí lórúkọ mi. Nothing on my mind now than freedom for Sunday Igboho. Yorùbá ló gbọ́n jù. Wọ́n ní gbogbo ẹni tó bá fẹ́ fìyà jẹyàn wọ́n lákọ́kọ́ gba àtijẹ àti mu lọ́wọ́ ẹ̀. Sunday Bọ́lá Ahmed Tinubu gbogbo àkáǹtì Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ní Buhari gbẹ́sẹ̀ lé. Ó dẹ̀ di president Nàìjíríà ó ò ní agbára àti gbẹ́sẹ̀ kú òǹbẹ̀. Ṣé kì í ṣe wípé ọ̀rọ̀ tí èmi Yorùbáwùyí sọ ńjọ́ kìíní àná pé tí Tinubu bá wọlé wọn ò ní gbé fún? Ṣé kì í ṣe wípé ọ̀rọ̀ mi ń wá sí ìmúṣẹ? Ṣé ṣúọ̀ wípé ẹ̀yin lẹ ń rúlu Nàìjíríà? Ṣé ṣúọ̀ wípé ọ̀pá àṣẹ Nàìjíríà as president ṣé ṣúọ̀ wípé wọ́n gbé fún yín? Ṣé rántí pé pàtó fẹ́ mú Abba Kyari láyé Buhari wọ́n takú wọ́n ní wọn ò ní mú Abba Kyari wọ́n gbé Hushpuppi lọ. Tinubu mo kàn ní kí wọ́n á béèrè ní ṣé kìí ṣe pé ọ̀rọ̀ tí Yorùbáwùyí sọ ńjọ́ kìíní àná pé tẹ́ bá wọlé wọn ò ní gbé fún yín ṣé kìí ṣe pé ọ̀rọ̀ yẹn ṣẹ ṣá ṣé wọ́n gbé ipò yìí fún yín? Tinubu ṣẹ̀yìn lẹ̀ wà ń bẹ̀ ṣé wọn ò fi yín dí gẹrẹwu? Ṣàkànbí ọmọ olódòdẹ di Jagaban apàṣẹ wá asọ̀rọ̀ kọ́rọ̀ ṣẹ Ṣàkànbí ló wà lórí ipò ṣá ọmọ Yorùbá ṣé Tinubu ló wà l'Aso Rock? Tinubu, are you in control of Aso Rock? If it is yes, Sunday Igboho máa pọ́dún mẹ́rin. Freedom for Sunday Igboho. Thank you Ọláyínká Bólúwájí pé ṣé ń bá mi kọ freedom for Sunday Igboho. Ó dàbí pé comment sí yín nìkan ni mo rí tó pọ̀ nípa freedom for Sunday Igboho. Ó dàbí pé ẹ̀yin nìkan lè wà lórí YouTube tẹ́ ń kọ freedom for Sunday Igboho. Thank you so much. Mo appreciate yín. Abájọ tí Igboho ń sọ pé orí mi jà fún mi, Ẹlẹ́dàá mi jà fún mi, ìwọ nìkan ló Ọlọ́run Babalọ́lá Ọlọ́run kíní kan ìwọ nìkan ló lè jà fún mi. Ṣé a ready láti jà fún òòṣà? Even if you cannot come out, can we just try and be putting it in the comment section? That's freedom for Sunday Igboho. Many of you believe pé ẹ tó bá ti ṣe show tó bá ní ká máa kọ comment kó lè fi gba owó ni. Àwa ò yó ebi ò pa wá. Kò kí ń ṣe ọ̀rọ̀ ìgbéraga. Abẹ́ni mi ò yó ni. Ọlọ́run ò kà mí sínú àwọn tẹ́bi ń pa. Yorùbáwùyí, I want freedom for Sunday Igboho. Ẹ̀yin ńkọ́? Ṣé kò ṣì mú dání? Ṣé Kádìsá ṣì wà lẹ́yìn odi? I want freedom for Sunday Igboho. Tinubu, Buhari gba àtijẹ àti mú lọ́wọ́ Sunday Igboho. Gbogbo àkáǹtì ẹ̀ pátápátá ni Buhari gbẹ́sẹ̀ lé. Ó fi ipò ẹ̀, ó fi ṣe ọlá. Ó tẹ́ báṣubàṣu lórí àwa ọmọ Yorùbá. Abacha wọlé, ó ṣe wá báṣà. Ó tẹ̀ wá báṣà bí ẹ̀ ń tẹ̀rọ̀fọ̀. Buhari wọlé, ìbùkúbù ló bù wá fún àwọn agbésùnmọ̀mí.
mọ̀ ṣe bá ṣe wọ́n fún yín Buhari bù wá ní bùkúbù àtọwọ́ ajé ilẹ̀ Yorùbá àti gbá àtàwọ̀ Buhari bù ó bù lọ sọ́dọ̀ wọn lọ́hùn ó bù lọ sóríṣiríṣi àwọn ibi tó wúwo tó lérò pípé òun lè bùdé ó bù lọ síbẹ̀ kí tó wá fún àwọn èèyàn láyè kí wọ́n pè wọlé bàbá Tinubu ìyá tó bí mi lọ́mọ mo bá sọ̀rọ̀ ló kọ̀lá tó máa jáde láyé ìyá mi mo bá sọ̀rọ̀ exactly 1 hour tí mo bá sọ̀rọ̀ tán ni wọ́n pè mí pé ó ti jáde láyé kẹ́lẹ̀ mo wí pé ikú ò kì í fúnyàn ní ìgbà àtàsìkò kò kì í ṣe accident o we talk we joke tẹ́ bá wá ṣe nísìn ẹ mọ̀ yẹ ká tọ̀ra wa ikú lè pa anybody at any time tọ́lọ́jọ́ bá dé how will you feel báwo lẹ ṣe máa feel làwa ṣe ń gbàdúrà kẹ́mi yín gùn àwọn táwa rí wípé ẹ ṣe fún wa ní ìkà kẹ́ lè ṣe ohun rere tó máa borí tá rí pé ìkà ni Tinubu abáńkà èèyàn kọ nípa yín 70% máa sọ pé ìkà ni Tinubu kẹ́mi yín gùn kẹ́ lè san ọjọ́ fún ọmọ Yorùbá bàbá Tinubu kí la máa sọ nípa tiyín ṣá máa sọ pé ẹ ṣe wọn tẹ́ ẹ lè ṣe o la ṣe ń bi yín pé ṣẹ́yìn lẹ wà l'Aso Rock àkáǹtì Sunday Igboho Buhari gbẹ́sẹ̀ lé gbogbo ilé iṣẹ́ ẹ Sunday Igboho pátápátá gbogbo ohun tó fi ń jẹ́ bàbá lórí àwọn ọmọ ẹ̀ gbogbo ilé iṣẹ́ tó lè máa mú owó wọlé fún Buhari gbẹ́sẹ̀ lé Tinubu ẹ̀yin ò dẹ̀ lè gbẹ́sẹ̀ kú o abẹ́ ẹ lè gbé èmi gbà o even though people will say Yorùbáwùyí stop mama Tinubu mama pè wọ́n ní bàbá ẹ bàbá mi àkànbí ọmọ olódòdó ẹ mo gbà wípé o lè gbé ẹsẹ̀ kú lórí àkáǹtì Sunday Igboho tó bá fẹ́ gbé ọmọ burú ọ̀kan là á bí o Yorùbá tó máa ní sùúrù tó máa gentle wọ́n máa ń gentle gan Yorùbá tó máa jẹ́ ọ̀gbà wọ́n máa ń gbá lórí burúkú ni àkànbí mo gbàgbọ́ wípé o lè gbé ẹsẹ̀ kó lákàntì Sunday Igboho nísìn kò kí ṣe ọmọ Fúlàní ló ń fìyà jẹ wá mọ́ torí many of us tẹ́ ń wo yìí tá ṣe pariwo tá ṣe kíní kan tá bá jókòó ń gbà mí lẹ́yìn tá bá parí show pé Sunday Igboho ẹni tó ń tọ́ ọ́ bá pò tó ń fún ìyàwó lówó oúnjẹ tó ń fún ọmọ lówó oúnjẹ tọ́lọ́ tó wá kú àwọn àìmọye èèyàn ti kú lẹ́yìn ìgbà tẹ́ ẹ mú Sunday Igboho tẹ́ sọ́dẹ̀ dèrò ẹ̀yìn odi àìmọye ẹ̀mí ló ti bọ́ Sunday Igboho láwọn tó wà lórí payroll ẹ̀ láwọn arúgbó tó ń fún lówó oúnjẹ àìmọye arúgbó tí Sunday Igboho ń fún ní owó oúnjẹ kẹ́ tó sọ́dẹ̀ ẹ̀yìn odi dèrò ẹ̀yìn odi Sunday Igboho wọ́n ní Kírísítẹ́nì ni ṣùgbọ́n lọ́dún iléyá ó ní iye àwọn tó ń ra ẹran iléyá fún ó ní iye àwọn àáfàá tí wọ́n ń lọ sílé ẹ̀ àti ráwọn àìmọye àáfàá tí Sunday Igboho fún ní ilẹ̀ tí wọ́n fi kọ́ mọ́ṣáláṣí sí bẹ́ẹ̀ làwọn pastors tí wọ́n kọ́ church sí àti ráwọn tó sọ pé owó school àwọn di drop out tó pé Sunday Igboho darí ẹ̀yìn odi ara àwọn àkàndá tó ń ṣe fún a rí ọkọ àti ìyàwó tí wọ́n ti kọra wọn lẹ̀ torí pé ẹ mú Sunday Igboho sẹ́yìn odi torí àṣírí bíbò ilé yẹn Ọlọ́run gbara Sunday Igboho ṣiṣẹ́ yẹn ni abùjẹ bùdànù ni torí Sunday Igboho many of his pictures of his videos tá a rí kó tó di pé ẹ mú mi rò bóyá Sunday Igboho ní Gucci lára àwọn shirt tó ń wọ̀
àwọn orúkọ ńláńlá brand ńláńlá aṣọ mi rò bóyá Sunday bàbá mi rò bóyá ẹni nínú wardrobe ṣé Sunday Igboho ò ní owó tó máa fi rà ṣùgbọ́n ọ̀nà pọ̀ just like when you see Yorùbá Wuyi with 1,000 naira clothes kì í ṣe pé àlè aṣọ 5,000 naira ṣùgbọ́n àwọn àkọ́wà tó lọ máa ń dá bẹ́ẹ̀ tó jẹ́ pé a máa ń dúró pé òfin tí ẹ lẹ̀ gbọ́ tẹni ẹlẹ́ni Ọlọ́run ló ń bá gbọ́ tiẹ̀ Tinubu kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá Ògúnwùsì bàbá wa Aláàfin kábíyèsí àtẹ̀yìn lọ́ba tó kù ọba onílé gbọ́ àbí kí lórúkọ yín ní kí rántí ọba yẹn mo mọ̀ pé ṣẹlẹ̀ ń lò mo mọ̀ bàbá wa Awùjalẹ̀ ti dàgbà bóyá kẹ́ ẹ pera yín jọ bẹ́ẹ̀ máa pe Tinubu sáàárín ọmọ yín ni ọmọ mi ni Tinubu ọmọ ẹ̀yin tẹ́ ń wò mí ni torí ọmọ Yorùbá ni Yorùbá lèmi tí mo bá déwájú ẹ̀ ọmọ ẹ̀ lèmi jẹ́ ọmọ Yorùbá ní gbogbo wa bóyá ẹ máa pe Tinubu pé kó tẹ̀ kọ́kọ́ release account Sunday Igboho náà abẹ́fẹ́ pa ni Tinubu ṣe fẹ́ pa Sunday Igboho ni ẹ sọ fún wa tó bá yẹ pé bítàn yẹn ṣe rí wípé wọ́n mú Abíọ́lá lẹ́yìn ọdún 4 wọ́n mú pa wọ́n wá mú ẹ̀yin lẹ́yìn ọdún 4 ẹ padà wálé ẹ wá jọ governor Lagos State ṣé ẹ fẹ́ kí ìtàn yẹn tó padà sí ọ̀dọ̀ Abíọ́lá ni abẹ́fẹ́ kí ìtàn yẹn jẹ́ wípé kódà lẹ́yìn ọdún 4 ọmọ Yorùbá kan rìlíìsì ọmọ Yorùbá pé ohun tó bá fẹ́ dà ẹ jẹ́ kó dà tí Sunday Igboho bá jẹ́ criminal Germany ò ní gbà lálejò ó ń lọ UK ó ń káàkiri ó ń lọ Benin Republic ìgbà tí àwọn ìlú tí wọn ò mọ Sunday Igboho rí tí wọ́n ní kì í ṣe criminal tí ìlú abínibí ẹ̀ Tinubu ha bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹkún gbọ̀n mí ẹkún gbọ̀n mí mi rí gáàsì pé mo jẹ́ ọmọ Yorùbá o téèyàn bá ń tún ayé wá tí wọ́n máa wá ní gbàgbà Yorùbá náà ni mo tún fẹ́ jẹ́ tó wá ṣe pé ìlú abínibí Sunday Igboho ló wá ní kò gbọdọ̀ wọ̀lú ẹ sì fi sórí wanted list ó mà ṣe o ẹni tó bá fẹ́ pè wọlé ẹ lè bá wa pè wọlé Yorùbáwùyí lórúkọ mi ẹ jẹ́ kí n fi fóònù sí kinní. ẹ kì í fi sí speaker mo pa àwọn èèyàn ti wà lórí kinní látẹ̀kùn. Battery 100%. ẹ bá wa gbóhùn sókè. Ọ̀gbẹ́ni ẹ sọ̀hún. ẹ bá wa gbóhùn sókè. ẹ bá ẹjọ́ tó lọ máa pè gbẹ̀yìn tẹ́ ẹ pé máa pè yín padà ẹ bá wa gbóhùn sókè. a ní ẹ bá wa gbóhùn sókè ẹ kọ́ ọ̀tẹ̀ ókè yẹ ká máa pọn tó ti pè wá ká máa pè wọ́n padà lẹ́yọ̀ kọ̀ọ̀kan gbà náà. hello. pẹ̀lẹ́ pé ẹ káàbọ̀ sá o. ẹ̀lẹ́ náà. ẹ ṣeun. ṣe rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ń sọ láti ìgbà yìí wá ọlọ́run ní gbóhùn lẹ́nu yín o. àmọ́ nǹkan kan tí ó dà ń pé ó ṣókùnkùn sí ọ̀pọ̀lọpọ̀ wa ni wípé bàbá Tinubu tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ yìí kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ ní South West tí ò ní mọ̀ ń pa ẹ̀. gbogbo ọ̀pọ̀lọpọ̀ nínú wa mọ̀ pé òun ló wà lẹ́yìn kínní ẹ̀ ṣùgbọ́n
a kàn ń lo ọgbọ́n ètètè láti bẹ bàbá yẹn ni kò sí wọn bí Buhari re láti gba àkáǹtì bàbá Sunday Igboho tí ọwọ́ bàbá yìí ò bá sí ńbẹ̀ wọn ò bí ṣe pé òun náà fẹnu ara ẹ̀ sọ pé òun lòun mú Buhari wọlé so báwo ni Buhari ṣe fẹ́ ṣe nǹkan kan tí ò ní mọ̀ ń pa ẹ̀ ohun tó gbé òun kankan dé ipò tó wà yẹn nìyẹn nítorí collaboration evil tó bá wọn ṣe tó gbé débẹ̀ bàbá yìí àti Ọbásanjọ́ ni wọ́n ń ro ilẹ̀ Yorùbá bí ẹ ṣíbí wà lọ́wọ́ wọn tẹ́ ẹ bá rí ẹ rí i pé bàbá yìí òun kó àwọn ọba kan sábẹ́ bàbá Ọbásanjọ́ náà kó àwọn ọba kan sábẹ́ wọ́n jọ ń ro ilẹ̀ Yorùbá ni wọ́n fi ń ṣe politics ni. Ibi tó orí àdúrà títí wá máa lọ sí ni pé kí Ọlọ́run bá wa jẹ́ kí àwọn tó ń da ilẹ̀ Yorùbá rú kán fèsì ara wọn kán bẹ̀rẹ̀ sí bára wọn jà kán bẹ̀rẹ̀ sí túra wọn fọ́ nítorí pé kò sí bá a ṣe fẹ́ sọ lọ bá a ṣe fẹ́ sọ bọ̀ àwọn méjèèjì yìí àwọn gangan ni wọ́n dúró bí òṣó máa lọ lórí gbogbo ilẹ̀ Yorùbá kò sí wọn bí Buhari re láti ṣe nǹkan kan tó máa ṣe ń South West láì ṣe pé bàbá Tinubu mọ̀ ń pẹ́ èmi lè fọwọ́ ẹ̀ gbáyà anywhere anytime gbogbo oṣù ó ti pẹ́ òun ló ń fìyà jẹ wá kì í ṣe pé bóyá ẹnìkan kan ń fìyà jẹ wá on his own personal aggrandizement ni. So gbogbo ilé ẹ jẹ́ kí Ọlọ́run kó bá wa dá ìjà lẹ̀ láàrin wa Àjàtúkà ní tàgbáàrin gbogbo wọn pátápátá tó mọ̀ ń pa bọ́n ṣe ń fìyà jẹ wá tó ń kó wa lẹ́rú ẹni tó bá dẹ̀ ṣe pé lótìtọ́ àti ní òdodo ọmọ Yorùbá ni wọ́n ṣé wọ́n èmi ò tí ì gbà pọ́mọ Yorùbá ni bàbá yìí mo lè sọ dọ̀la mi ò tí ì gbà pé ọmọ Yorùbá ni bàbá yìí gẹ́gẹ́ bí Buhari bó ṣe jẹ́ ọmọ bàbá onípẹ́pẹ́yẹ láti Niger Republic èmi ò tí ì gbà ó dà ń pé bàbá yìí fara pẹ́ ìlú bòmí so gbogbo ìdánsọ yìí tèmi ni pé ká máa fàdúrà ran olóyè Sunday Igboho lọ́wọ́ pẹ̀lú gbogbo àwọn tí wọ́n fi pé kí Yorùbá lè bọ́ kúrò nínú oko ẹrú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa wọ́n ti tọrùn bọ oríṣiríṣi àwọn especially àwọn tó wà ní ipò àgbàlagbà yẹn a ò mọrú covenant orí burúkú tí gbogbo wọn tọrùn bọ tí wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn wọn tí wọ́n dẹ̀ dúró pé ẹ máa pa wọ́n lọ ìtorí ẹ̀ lèmi ò ṣe gbà pé Yorùbá kankan ni wọ́n nítorí ìgbà tó ń lọ àtáàkì Mali ẹ rí i pé El-Rufai dìde nítorí pé bẹ́ẹ̀ ló ti wá tó bá lọ àtáàkì Niger Republic Buhari máa ń dìde so ok tẹ bá fẹ́ mọ bí tí bàbá àtáàkì Guinea Bissau òun gbà yẹn kí ló dé tó bá jẹ́ pé ọmọ Yorùbá ni ẹ ok àwọn wo lẹ́jọ́ dàgbà ìbò ní ìdílé ẹ̀ ń bo ilé orúkọ wo ló ń jẹ́ gbogbo. Sir, we are not here now to find about Tinubu's personal life. Irun tó ń ṣẹlẹ̀ ń sìn ṣé kò ń fi hàn nítorí pé ìgbà tí gbogbo eléyìí ń ṣẹlẹ̀ tó dẹ̀ fà kékọ́rí tí ò dẹ̀ fẹ́ ni ẹlẹ́ni sílẹ̀ ẹ̀ṣẹ̀ wo ní Sunday Igboho ṣẹ̀ ẹ̀ṣẹ̀ wo gbọ́ngàn ló ṣẹ̀ aṣáàrí Buhari tó gbéra látòdìdí tí kò ń ṣe president bẹ́ẹ̀ tó wá bá wọn ní Ìbàdàn pé wọ́n ń bá wọn Fúlàní jà kò ń ṣe president ńgbà yẹn tó wá jà fún àwọn èèyàn ẹ̀ tó ní wọn gbọ́dọ̀ bá Fúlàní jà mọ́ pé ẹni Fúlàní tó ń bá attack that means wọ́n attack north nìyẹn yẹ ó dẹ̀ wá di orí àwọn èèyàn títí wá èyí dẹ̀ fà á kékọ́rí ẹ̀ ṣe nǹkankan ẹ̀ dẹ̀ wá ń sọ pé ọmọ Yorùbá ní báwo lè ṣe jẹ́ ọmọ Yorùbá ọ̀rọ̀ wọn ta attack personality ṣé bẹ́ẹ̀yàn bá lọ attack ilẹ̀ Àwórì sí ṣé mi ò ní sọ̀rọ̀ ni. No mi sọ pé attack personality ẹ̀ mo ní níbi tí sẹ́rí stage tí ọ̀rọ̀ wà yìí ìgbà míì tọmọ bá burú ẹ máa nà
pàtó mo bá burú nígbà míì ẹ máa pè jókòó ni ṣó tí mò ń ṣe lé ni mò ń pe Tinubu jókòó ni. òun ò fẹ́ ṣe kankan nú ẹ̀ ìtorí ẹ̀ lèmi ṣe ń sọ pé ṣé lóòótọ́ ọmọ Yorùbá ni omi Yorùbá ló mu láì jẹ́ bẹ́ẹ̀ kí ló kù tán fẹ́ sọ fún ènìyàn tó jẹ́ ọmọ orílẹ̀ ọmọ Yorùbá kí ló kù tán fẹ́ sọ tí wọn ò tí ì sọ tán ẹnu ẹlòmíì ti bó lérí ká bẹ̀bẹ̀ lérí ká ṣe kínní kí ló kù tá tún fẹ́ sọ tí oníkálukú fẹ́ sọ tí wọn ò tí ì sọ tó dẹ̀ tó báwo ló ṣe èmi believe pé kò sí wọn níbi tí ọwọ́ bàbá yẹn lágbára dé kò sàn bí Buhari rẹ láti ṣe anything tí òun kan ò ní mọ̀ ń bẹ̀. I believe that. So that is my own contribution tí ò bá fẹ́ ṣe ẹ jẹ́ ká máa wò bóyá ó ju Ọlọ́run lọ ni o tàbí ó ju gbogbo everybody lọ ẹ jẹ́ ká wo nǹkan tó máa ṣẹlẹ̀. ẹ ṣeun gan adúpẹ́ sá ẹ̀yin èèyàn mi ṣe ẹ support ọ̀rọ̀ tí bàbá wa yìí sọ táwọn èèyàn bá ti ń sọ̀rọ̀ tó bá mú yes ẹ bá support ẹ jẹ́ ká máa rí comment section àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí wọ́n wà ní under show yìí tí wọ́n ń wò wá ẹ jẹ́ kó máa mọ̀ wọ́n Tinubu ẹni sùn ìyá mi fún mi ní ìṣẹ́jú kan Tinubu ò ní ṣe nǹkan kan fún wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kò ní mú wa ẹ jẹ́ ká máa sọ ẹ̀dùn ọkàn wa síta Tinubu ò ní kàn lọ mú èmi àti yín ohun tó wà níwájú Tinubu ó kọjá èmi àti yín kò ní kàn lọ mú wa ṣe bọ́ lóyè Sunday Igboho wá sí Nàìjíríà ó wá sìnkú yẹ ṣé Tinubu ò mọ̀ pé ó wọlé ni ó mọ̀ ọ́n tó mọ̀ sí fáwọn báyìí ni pé kí wọ́n ṣe ní sàkátà pàrà báyìí ní àgbàlagbà máa ń sí tọ́ títọ́ bá ti yí láyìí jù ó ti mú ta kú arápá tàbí ti kẹlẹ̀bẹ̀ dání ni ẹ máa gbóhùn sókè ìyá mi. Hello ma. Ẹ ṣeun. Ẹ máa o. Ẹ ṣe ma. Ẹ kọ̀rọ̀ lu o. Ẹ ṣàṣeyọrí o ẹ̀ ní jẹ̀bi lórí ọ̀rọ̀ Yorùbá o. Adélẹ̀ máa jẹ gbẹ̀rún o. Bó bá dẹ̀ dé aṣojú ẹ̀ ní gbogbo wa. Àní dòkú lórúkọ Jésù tọmọtọmọ. Tẹ́rí mo tẹ̀lé fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí ni pé ọ̀rọ̀ bàbá Tinubu sọ pé bámúbámú ni mo yó. Mi ò mọ̀ pé ebi ń pọ̀ mẹ́ni kọ̀ọ̀kan. Ṣẹ́rí nǹkan tó wà ní ọ̀rọ̀ yìí ni pé lóòótọ́ Buhari ló fagi Sunday Igboho ṣe kọjá sẹ́yìn òbí ṣùgbọ́n gbogbo business tó ń kélẹ̀ Nàìjà tó jẹ́ kọ́rọ̀ ló fi ń ṣe ọ̀jẹ̀kẹ́ni ẹlẹ́ni wá ṣe é wọn ò jẹ́ kó wá ṣe é nígbà tí Buhari dẹ̀ ti kó lórí oyè tí bàbá ìbá fẹ́ ṣe dáadáa ṣé bóun ni kò wà lẹ́nu pọ́wọ́ àwa lọ́wọ́ kí ló dé tí ò já Sunday Igboho sílẹ̀ ọmọ Yorùbá bí ẹgbẹ́ ẹ̀ ni tí ò bá ṣe kójú ọmọ Fúlàní lápapọ̀ tó jẹ́ pé Yorùbá complete ni ó yẹ kó wo Sunday Igboho ṣe láàánú ó dẹ̀ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ bó ṣe ń pààyàn ó gba Sunday Igboho láyè kọjọ kọ́wọ́ ṣiṣẹ́ yìí láti lé àwọn kìnìún padà síbi tó ti wá àwọn kókó ajẹnirun yìí ṣùgbọ́n bàbá yóò ṣe é ó ṣe bámúbámú ni mo yóò kú mi mọ̀ pé bí ń pọ̀ mẹ́rin kọ̀ọ̀kan ṣé bámọ́ tiẹ̀ náà rìn káàkiri hàn gbé bí ò bá ṣe pé òun náà lọ́wọ́ nù pé kó máa pààyàn tó ń fi ẹ̀jẹ̀ èèyàn fi ṣe ipò kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kó ti wá wọ̀rọ̀ kan fi ṣàdá kó wo ipa kó jókòó kó náà ti ẹ̀rù pa òun náà bímọ àwọn èèyàn ló ń pa báyìí wọ́n ṣàṣọ gbogbo ẹ̀ náà kan ni ó rí kò kọ́ bí ara sí ni ó ṣàwò pé tóun bá lọ gbèjà Sunday Igboho tóun bá tú sílẹ̀ gẹ́gẹ́ bó ṣe ní power ìyá 2027 yẹn àwọn tí kò ní fi màálù ìdìbò fún òpó òun wọlé nǹkan tó ń ṣe nìyẹn Ọlọ́run kó bá kó sí bàbá yìí nù omi ọ̀dájú kò ní ojú ẹ̀ torí bá jẹ́ pé ó ti gbé kan náà àbọ̀ ti gbé ìyàwó ẹ̀ yẹn náà ni á wá solution ṣe sí i ṣùgbọ́n nígbà tí ó kàn án bámúbámú ni mo yókò gbé ìmọ̀ pé bí pọ́ mẹ́ni kọ̀ọ̀kan ló ń ṣe òun lówó lọ́wọ́ kò sí nǹkan tẹ́nìkan fẹ́ ṣe fóun ó ń pa àwọn èèyàn tiẹ̀ ní gímú ẹ̀ báyìí tó dẹ̀ ní rílì Yorùbá lòun ọmọ Yorùbá ṣáńgírìtì lòun kò dé lè ga rábúrábú tí pọ́wà wà lọ́wọ́ ẹ̀ ìjọba ti kọ̀ lọ́wọ́ Buhari ó ti lọ sí Daura òun tó wá ńlẹ̀ wa tá à ń sọ pọ̀ mọ́ wa ní ká fi bèbè ká fi ilẹ̀kẹ̀ sí díẹ̀ ká ṣe pé kinní kan tá a gbá wọlé ṣé ń pèpà tá a gbá wọlé a ní kó pa wá lọ ni nígbà tí Buhari wà ń bẹ̀ gbọ́ pípa yóò pọ̀ tó yìí ẹ jẹ́ ká ronú sí ìjìnlẹ̀ nǹkan tí mò ń sọ yìí ẹ jẹ́ kí gbogbo Yorùbá ronú sí i àwọn Yorùbá kan dẹ̀ wà tó ń tẹ̀lé lẹ́yìn nítorí ìjẹkújẹ tí wọ́n bá sòótọ́ ọ̀rọ̀ pé bàbá ó yẹ ká ṣe nǹkan báyìí àwọn ọba náà gan tó ń fún wọn lówó tó ń lọ káàkiri tó lọ fún wọn lówó àwọn ọba wágò sọ̀rọ̀
Ọ̀ sọ̀rọ̀ ńgbà tó ti gbé gbogbo wọn kọjá àlàta tó ti gbé gbogbo wọn nu tó ti wọnú inú ààfin wọn lọ gbéyàwó wọn lọ gbé ọmọ wọn kọ́ má rí wọn gbà sílẹ̀ kọ́ pa wọn kọ́ ti pa wọn kọjá àlàta ẹ̀wọ̀n tó kù máa dìde. Bàbá yìí ló ń fún àwọn ọba yẹn ní pọ́wà kan gbọ́dọ̀ sọ̀rọ̀ bàbá wọn ọba yìí ò gbọ́dọ̀ sọ̀rọ̀ torí pọ́wà tó níyẹn ẹ̀rù máa bà wọ́n láti sọ nǹkan tó ń wù àwọn ọba yẹn náà ó dùn wọ́n nú ọkàn bẹ́ẹ̀ tiẹ̀. Bàbá yìí yóò ní pọ́wà débi pé kódà ó lè yà lákìlà ara ó lè rán ayákìlà sí wọn pé kó lọ pa wọn máa fi ó pẹ̀lú nǹkan táwọn ọba yìí. Bàbá yìí gan àfikọ́ náà bá wọnú ẹ̀ o kódà owó olówó padà fún gbogbo owó tó jẹ Sunday Igboho gbogbo nǹkan tó so ọmọ tí ò ń ṣe tiẹ̀ kódà padà fún tó bá jẹ́ ìlú òyìnbó ni wọ́n máa dá owó yẹn padà ìwò gan tí wọ́n bá gbèyàn ṣẹ́ sọ̀pọ̀tì nílùú òyìnbó yìí tó lọ tẹ́ ẹ̀ṣẹ̀ tẹ́niyàn ẹni yẹn ìyàwó yẹn láti wá bó ṣe máa dá owó tó fi tọ́jú ọmọ yẹn débi tó dé ó láti wá dá padà fún. kábà torí nǹkan tí ò ṣe ẹ wá lọ gbèsè yóò di ẹ jẹ́ kó níbi ṣe bísínẹ̀sì ẹni ẹlẹ́ni tó kọlà sẹ́ẹ̀kẹ́ tó jẹ́ pé rí ọmọ Yorùbá ni. Bàbá tèmi náà kọlà wà látọrí ni rí ọmọ Yorùbá ni Sunday Igboho kí ló dé tán fi sílẹ̀ Ọlọ́run kókó sí bàbá yìí nínú ọlọ́kọ́ bá yí inú wọn padà kó bá yí inú wọn padà sí orí àwa mẹ̀kúnnù àwa ilẹ̀ Yorùbá kó ṣe àtúnṣe fọ́tò kúrò lórí ibẹ̀ Olúwa kó gbà fún wa o ẹ máa bẹ́ tò níṣòro ẹ̀ ní balọ̀ lórúkọ Jésù ó dàbọ̀ mà ẹ ṣe mà. Ẹ̀yin tẹ́ bá ti pè ẹ̀yin tẹ́ ń pè constantly mo bá ẹ jẹ́ new person lórí ètò wa yìí tẹ́ ẹ bá ti pè ẹ stop kódà kẹ́ flash wa a máa pè yín padà tá bá ń ṣe show lọ́wọ́ tẹ́ bá flash gan a máa pè yín padà ṣe ti gbọ́ ẹ má bí ẹ káàbọ̀ bá wa dá ṣètò. Good afternoon. I'm sorry, I'm not really Yoruba. Oh, I can speak in English. Go ahead, please. Okay, thank you very much. I saw your program the other day. You've been saying about the freedom of Mazi Nnamdi Kanu and Sunday Igboho. And since that day, I begin like your program and I follow you on your program. You understand? Mm-hmm. So my little bit contribution is that, like I'm Igbo, I'm from Enugu State. I can understand it from your voice or your accent. So what I just want to beg, sometimes, like you know that some of your followers, they like your program, but they can't hear you back. You understand? Like I'm one of them. Okay. You understand? Because I know that what you are fighting there is the freedom of Oduduwa and the freedom of Yoruba people. Yeah. And that all of us are pursuing the same cause. Yeah. And by special grace of God, God is going to do it for us. Amen. Thank you. Amen. So what we are discussing this morning, because sometimes sometimes when I go to the comment section, I see some of the Igbos comment that, Madam, please speak in English, and sometimes I do reply them. The other time, I commented. You commented, said, okay, okay. Yes, I commented. I said, Madam, please, if you can add a little bit English. But somebody replied me. Yeah, I saw it and I deleted the comment. I saw it. And since that time, I have never done such a thing like that. Please, you understand? So I said maybe you don't like to. I mean, did a program with English or something like that. I don't know. Reply me in that. Yes, way. I deleted the comment. I know. I saw the comment and I deleted it. On this platform, we welcome everybody. In as much you are a lover of freedom, in as much you love what is called freedom. Though Mazi Nnamdi Kanu stand up for his people, if not for this killing of our people, Mazi Nnamdi Kanu might not stand up for Biafra. Yes, that is Sunday Igboho might not stand up for Oduduwa nation. But in a country where there is sentimental, where people go ahead killing people, and even their leaders, they do support them. But I don't even know what the Igbo leaders. There's this video I'm going to send you where Fulani, this one happened this recently. Gather a lot of not less than 100 people. I think is near northern part of Nigeria side. They shoot about 100 and something people. And this North Africa where we did like this now, we have one Liberian guy that married in Nigeria. All of them living in Port Harcourt. He's calling us now
that Fulani hold them in a way going back to Nigeria, demanding for money. Why we gather 400,000 naira to send for him, but they're telling him that money is too little for them. So we don't even know whether the guy later survive or not. Child, imagine that. So Nigeria now, anybody that can tell himself truth, the only way in Nigeria is to disintegrate Nigeria, make everybody do on his own. Anybody telling you about one Nigeria is your only enemy. Mazen Nnamdi Kanu taught us that anybody telling you about one Nigeria is your only enemy. And the more you believe in one Nigeria, more you are digging your greater grave. You understand? Yes. More one Nigeria, more people are dying. More one Nigeria, more Fulani are naming people. And these terrorists called Fulani, even their politician cannot even hold them again because they have overwhelmed them. Yes. You understand? You are correct. Because Mazen Nnamdi Kanu tell Yorubas and the Igbos, if we want to know how our life is going to be, that we should go and look at Hausa. We should go and look at Hausa. Yes. That is how Hausa is saying that we are Hausa Fulani. We are Hausa Fulani. Today there is no way you can see Hausa again. Fulani have overshadowed them. Fulani have overwhelmed them. There is no way to see Hausa today. There is no any Hausa governor. There is no any emir of Hausa. There is no any good position that you can find Hausa, indigenous people of Hausa. It's Fulani from A to Z. So Fulani have overwhelmed them, and that is what they're doing in the in Yoruba forest. That is what they're doing in our own forest in Igbo land now. That is what they're doing. As soon as they just surrender the whole forest, our own is gone. So the best way is to integrate the disintegration of Nigeria. That's the only way. So I support your program. I love your program. Every night I watch your program. But my problem there is that I don't hear Yoruba. I will be spicing it up with a bit of English. But I have a message for you that I want you to extend to as much as you can do. Some Igbo people on TikTok. Okay. So I know some Yorubas are talking bad about the Igbo people. And some Igbos are talking bad about Yoruba people. Let them know that we have one common enemy. Yes. One common enemy that we have are those that are going to the Igbo's bush. I mean bushes. And they are those that are going to Yoruba people's bushes. We have one common enemy. Igbos, you guys are not our enemy. We are not your enemy. Even though some of you are saying Lagos is no man's land, they want Lagos State. I know. All those things are political propaganda. But many of us don't understand that. Can you hear me? I'm with you, sir. Okay. What I will tell you in this thing you are saying now, I have already known. I see all those rubbish and the stupid... some of them, when they carry camera face for this, some of them, they don't even know the problem they are into. Are you getting me? They don't even know the problem they are into. Somebody that stays in Nigeria, they have never traveled outside Nigeria, it's just like somebody in the grave. Are you getting me? Yeah, we are. So, now, just take a look at somebody like Simon Ekpa. It's our Igbo brother that, those one that stays on ground, spoiling what we are doing until they make sure that Finland go him with the help of Fulani government. Now, Mazen Nnamdi Kanu today is in the hand of Fulani government in Nigeria today. It's still Igbo people, both individual and our Igbo politicians and the elites. So we have a lot of witches and wizards in Biafra struggle, and it's Igbo. Yeah, you understand? I understand. So what I want to tell you in that one is that disregard every nonsense you see on social media. You see this one, Igbo attacking Yoruba or Yoruba attacking Igbo. The only thing you do is what you are doing in this your platform, because anybody talking about disintegration of Nigeria is a man of God. I know all those men of God in one church or the other doing 419. Or the only thing they know is a tithe offering. For more offering and tithe in Nigeria, you can never see one single pastor in church. So this one you are doing now is what I know. What I know is church.
Because anybody that can hear Yoruba and understand what you are saying, we pick from what we are saying. When you are telling them that Fulani is coming, they think maybe you are joking. Yes. Maybe because it never happened to them. They think maybe others that Fulani is catching. Maybe they are not serious or they don't know what they're doing. Until when their own person demand 5 million or 10 million for you, that is when you will know that the house you are living is not, it's not even owned by you. It's owned by Fulani. Thank you, sir. It's owned by Fulani. Thank you, Just tell me in Nigeria where Buhari come and say, let's restructure Nigeria. Tax reform. Fulani say no. State police. Fulani say no. Okay, let's divide the country, make everybody win. Fulani say no. There is nothing that will make Nigeria to move on. See tomorrow that Fulani will say yes. Everything is no. 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 As soon as power come off for their hand, even though na 30 minutes power come off for their hand, problem don't pause. Nobody will rule Nigeria and do it better. Only to Fulani. What kind of country is that? Yeah? Today they are crying that today hunger is too much. Hunger is too much. Who caused the hunger? Is it not Buhari caused the hunger? Tell me how many people that have died in this Tinubu regime that have never died in Buhari regime. All of them keep mute, keep quiet when Buhari is ruling. Now a Yoruba man come up. This man have never even completed 2 years. All of them gang up. Waresha. And we have told P2P that any coalition, anything you are doing, that you are doing it with you and those we are not care about whether you rule Nigeria or you don't rule Nigeria. Our interest, our hope, everything we have in Nigeria have removed our border, and we don't leave Nigeria. The only language we know now is referendum. It's referendum is the only language that Nigeria will say, okay, let's come together and do referendum, whether you would like to stay in Nigeria or you want to go. That is what we want to hear. All right, thank you. Any other thing, you are talking to yourself. P2P is doing on his own. He's on his own. Thank you, sir. Thank you, sir. Thank you. You are always welcome. Thank you. Yeah. Oh, thank you. Extend my greetings to your family, please. Ẹjọ́ ẹ̀yin èèyàn mi tẹ́ bá ti wà lórí ètò táwọn ọmọ Ìgbò bá comment pé ká sọ òyìnbó. Ẹ má jẹ́ ká máa bá wọn jà. Ṣé rí gbogbo kíní yẹn àwọn olóṣèlú ni wọ́n ń lò. Gbogbo àwọn tẹ́lẹ̀ tí wọ́n ń bọ̀tà tí wọ́n ń bú Yorùbá yẹn. Many of them are working for politicians. Ẹ kú ètò ìyá mi. Ẹ káàbọ̀ bàbá mi. Ẹ kú ètò. Ẹ ṣeun. A máa délẹ̀ lérí lágbára Ọlọ́run. Ó kù díẹ̀ fẹ́rẹ́fẹ́rẹ́ lágbára Ọlọ́run. Ṣé rí ti Tinubu tẹ́ ń sọ? Tí Tinubu tẹ́ ń sọ? Pé bóyá kọ́ fi bàbá Ìgbòho sílẹ̀. Ẹ̀rí Tinubu, wọ́n ń pèèyàn ní ojú yọbọ, kò lè gbọ́. Tinubu ò lè gbọ́. Láyéláyé lẹ́yìn Sètánì, Tinubu ló tún kàn. Òun ló tún pọ̀ kó lè gbọ́. Ajá tó dọ́gba dẹ̀fẹ̀ sọnù kò ní gbọ́ pé ẹni kó wà ní anywhere tó wà ó máa wá jẹ́. Ṣé rí àwọn tó lọ bí kán rán lọ yẹn táwọn yẹn bá lè lọ ṣá irú Ọwọ́ Adé àti. Ẹ bá wa fi kábíyèsí sí. Kò sí kábíyèsí. Ẹ jọ̀ọ́ sà. Ẹ jọ̀ọ́. Kò sí kábíyèsí, kò sí Aláàfin ní Ọ̀yọ́. Ọwọ́ Adé ló wà ńbẹ̀. Sir, we don't on this platform we don't allow disrespect for our leaders and leaders. Ìyá mi, ó di ọjọ́ tán bá ti lọ dọ̀bálẹ̀ fún Fúlàní mọ́ ká tó mọ̀ pé ọba ni wọ́n. A máa keep on láti máa sọ fún wọn. Ó di ọjọ́ tán bá ti lọ dọ̀bálẹ̀ fún Fúlàní mọ́ tán bá lè dúró lórí ẹsẹ̀ wọn pé ọba ni àwọn. Káwa náà tó gbà pé ọba. Inú Nàìjíríà tá a wà náà ni ò jẹ́ káwa respect wọ́n dọjọ́ tá a bá kúrò ní Nàìjíríà a máa gbà pé ọba wa ni wọ́n. Ṣẹ́rí àwọn yẹn wọ́n lọ mú ọ wá láti abroad. Ẹ̀rú ni wọ́n lọ mú ọ wá láti abroad. Àwọn politician ló lọ mú ọ wá láti abroad. Tó rí nǹkan ṣe nǹkan tó fẹ́ ṣe àwọn politician ti sọ fún ọ pé nǹkan tó ń fẹ́ ní nǹkan tá a fẹ́ nìkẹ́ ṣe fún wa. Ṣé ló àwọn ẹlẹ́fẹ́ lọ́ba Tinubu sọ̀rọ̀ àwọn gan ò ní lè lanu sọ kí náà fẹ́ wọ́n lè lanu sọ orí wọ́n ṣe wà yẹn Tinubu òun ṣe gbé bàbá wọn kí náà wọ́n fẹ́ sọ fún Tinubu pé kí ni nígbà tí Tinubu yọ àǹbọ̀dé pé pásítọ̀ Rìdíìmù yóò lọ bẹ̀bẹ̀
ṣé Tinubu gbọ́ kò gbọ́ bọ́tí nǹkan tí mo fẹ́ sọ fún yín pé wèrè náà máa fi ń wo wèrè náà máa fi ń wo wèrè gbogbo nǹkan tí Tinubu jẹ́ lè ní ilẹ̀ Yorùbá yẹn ní ilẹ̀ Yorùbá yẹn náà wèrè a sọ pé tó bá wù kó gbọ́ kó fi bàbá Ìgbòho lẹ̀ tó bá wù kó má fi lẹ̀ ọ̀tọ̀ ó kù díẹ̀ fẹ́rẹ́fẹ́rẹ́ àwa fi wèrè yẹn àjọjọ máa fi wo wèrè àwa wọ ẹni tó máa kó àwa wọ ẹni tó máa sá àwa wọ ẹni tó máa dúró nígbà yẹn tó bá wù déédéé tó bá wù kó má gbọ́ Abíọ́lá dà lẹ́nu yìí sìn kí ẹ gbúrò Abíọ́lá mọ́ lẹ́nu ẹ lè gbúrò ẹ torí òun náà ìwọ̀wọ́ ẹ̀ ọ̀dà bàbá Awólọ́wọ̀ tẹ̀bẹ̀ ń gbúrò wọn lẹ́nu títí di ọ̀la wọ́n sì máa dé fìlà wọn wá wọ gíláàsì wọn iṣẹ́ ọwọ́ wọn ló jẹ́ kó rí bẹ́ẹ̀ òun náà ó kù díẹ̀ wọn ò ní gbúrò ẹ̀ mọ́ ilẹ̀ Yorùbá àfi tó bá yí padà tó bá ronúkúwàdà wọ́n tí ò bá ronúkúwàdà àwọn western world tó ń tẹ̀lé lẹ́yìn yẹn àtàwọn Fúlàní yẹn bóyá àwọn ló máa wá gbà bóyá Israẹli náà sì máa kú sí òkú díẹ̀ a máa wò ó ọdún mo fẹ́ sọ ni ẹ̀yin olólùfẹ́ Yorùbáwùyí tí wọ́n sọ pé àgbà pé kẹ́ sọ̀rọ̀ sí àwọn àgbààgbà wa tàbí àwọn ọba wa lórí platform kò kí ṣe pé mi ò mọ̀ pé ọ̀rọ̀ yẹn ń dùn yín lọ́kàn Prince àti pè yín nọ́mbà yín ò lọ maybe we should just call another person kò kí ṣe pé mi ò mọ̀ pé ọ̀rọ̀ yẹn àbí nǹkan tí wọ́n ṣe fún yín pé ó ń dùn yín lọ́kàn ó ń dùn èmi fún ara mi lọ́kàn torí wọ́n jọ ń fìyà jẹ gbogbo wa ni ó ń dùn èmi gangan ní ọkàn tó pọ́n jọ ń fìyà jẹ gbogbo wa ni bẹ̀t kí la fẹ́ ṣe ẹ bá wa gbóhùn sókè ẹ tó bá ti pè tẹ́lẹ̀ ní sọ̀rọ̀ máa pè yín padà à ń gbọ́ yín sàn. ẹ kú ètò ìyá mi. bàbá mi ẹ bá ẹ ní sùúrù màá kọ́ tí yín sí màá gbé yín wọlé padà. ok ma. ẹ ṣeun. ẹ jọ ẹ̀yin èèyàn wa ẹ máa sọ̀rọ̀ ẹ máa fi Aláàfin sí ẹ jẹ́ kó máa yé wọn ẹ jẹ́ kó máa yé àwọn bàbá wa náà ni wọ́n kí la fẹ́ fi wọ́n ṣe ẹ bá wa gbóhùn sókè. ẹ ló ẹ kú ètò mọ. ẹ ṣeun ẹ káàbọ̀ sà. ẹ rẹ̀ mọ̀ ẹ jọ mà ṣe rí intẹ́mi kàn fẹ́ jẹ́ kẹ́ mọ̀ ní mà ìpè mo fẹ́ kẹ́ mọ̀ pé Yorùbá ò ní olórí kankan mọ́ tá bá ń tanra wa lókù a ní olórí kankan nílẹ̀ Yorùbá ṣùgbọ́n àánú ilẹ̀ Yorùbá tó ń ṣe mí ni pé tí a bá mọ ìyà tí àwọn pípù yìí sẹ́ẹ̀tì kalẹ̀ dè wá tí wọ́n bá gba ìjọba pẹ́rẹ́ ẹ̀mí ọmọ Yorùbá tó máa lọ tí a bá tètè gbárùkù tí pé àwa bá ṣe fẹ́ kó nínú Nàìjíríà yẹn lásìkò táwa yìí ẹ̀mí ọ̀rọ̀ tí mò ń sọ yẹn kọ sílẹ̀ ẹ dìímú ẹ kọ déètì nílẹ̀ 10th of June 2025 tí wọ́n bá ṣe mistake gba ìjọba ikú náà sẹ̀tìlẹ̀ sílẹ̀ Yorùbá àwa ń tanra wa ní gbogbo Yorùbá tá a bá ti lè ronú pé ká wá ká ti parapọ̀ àwọn tó ń pera wọn lólórí ìyà yìí tó ń pera wọn lólórí Yorùbá yìí ìkà ni wọ́n táwọn pípù yìí bá ṣe mistake gbàjọba Yorùbá gan ò tiẹ̀ tún gbóòórùn bẹ̀ mọ́ ká má tanra wa torí pé wọ́n ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ látara ilé rẹ̀ ń dájọba ṣe ni ẹ̀kọ́ tó ń dẹ̀ kọ́ lára ilé wọ́n ti rí pé ikú pani ni tèmi àti yín bá dẹ̀ fẹ́ sọ òótọ́ ọ̀rọ̀ fúnra wa òun affect wa wọ́n dẹ̀ rí pé wọ́n affect ilẹ̀ Yorùbá ní tí wọ́n ń sẹ̀tì ní pé tó bá yẹ pọ́dún mẹ́jọ ẹ̀ náà ló fẹ́ lò kó lọ́dún mẹ́jọ ẹ̀ kó kú tí wọ́n bá gba power lásán ṣé gé sílẹ̀ lò rárá ṣe bá ṣe ní kán má gba gbogbo àwọn ilẹ̀ ibì kan ni gbogbo ilẹ̀ wa náà máa kílẹ̀ pàpátá tí a bá tètè wá ọ̀nà tá a fẹ́ fi kúrò nínú ìlú yẹn lásìkò yìí èmi rò pé solution kan tó kù ni pé wèrè lèèyàn fi ń wo wèrè gẹ́gẹ́ gẹ́gẹ́ bọ̀rọ̀ bàbá tó sọ̀rọ̀ tán wèrè ní tó bá gbà ní kájọ fi kú a lè kú tán torí pé ìkà làwọn ará bíi tèmi àti yín bá ń sọ lé ní àwọn àrọ́mọdọ́mọ tèmi àti yín kọ́ kí wọ́n fẹ́ kó kú fún ọjọ́ ọ̀la tiwọn táwọn ọmọ wa ìkà ni wọn nífẹ̀ẹ́ wa tí àwọn pípì bá ẹ wo ẹni tó ń jà fún ọ̀rọ̀ tá à ń sọ kí lorúkọ ẹ̀ ń jáde ẹrùfà ń jáde ṣé kìí ṣe Fúlàní ni gbogbo àwọn tá à ń sọ yìí ni so wọ́n wá fi opportunity níjọba wọ́n á dépò ìjọba ń sìn kí lẹ́rù pé wọ́n máa tẹ̀lẹ̀ ẹ má jẹ́ ká tanra wa èmi àti yín dì sí bara wa ni tá bá sì wà nínú Nàìjíríà yẹn ẹ kú ètò wọn. ẹ ṣeun gan
ẹ ṣé àdúpẹ́ ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ ètò yìí ẹ bá wa tẹ thumb up lórí show yìí ẹ bá wa share ẹ àwọn ibi tẹ́ bá rí lára ètò yìí tó wùn yín tẹ́ ẹ fẹ́ gé ẹgẹ Yorùbáwùyí lórúkọ mi àwọn ibi tẹ́ bá wò pé ẹ fẹ́ gé àwọn bíbí ẹgẹ ẹ bá wa share ètò yìí àwọn tẹ́ bá rí pé bíbí yìí dùn mọ́ yín o ẹ like ẹ ọ ẹ fẹ́ share ẹ bá wa share ẹ tẹ thumb up lórí ẹ ẹ jẹ́ kó kàn bàbá yìí lára ẹ pè ẹnìkan kó pè ẹnìkan ẹ tún pè ẹnìkan kó tún pè ẹnìkan. What is the solution? What next? Tí Tinubu bá fi lè bọ́lẹ̀ lórí àpèrè Yorùbá jẹ́ child ìyẹn tá bá tiẹ̀ live tí ẹ̀mí bá wà láti jẹ̀yà yẹn ni tí ẹ̀mí bá wà tá bá gbà wá jẹ́ sọ́nà bá bí ṣìyà ẹni tó bá ní ẹ̀mí tẹ̀mí wà lọ́rùn ẹ̀ ló máa jìyà tí wọn ò bá pa gbogbo ilẹ̀ Yorùbá run kí wọ́n dẹ̀ gbẹ́sẹ̀ lé gbogbo ilẹ̀ wa ní ìtí àwọn bàbá wa tí wọ́n ti jagun tí wọ́n fi tó rí ilẹ̀ Yorùbá táwọn bàbá wa retain. ẹsẹ̀ tó ti gbé létí pé. ẹ bá a bọ́ sókè. ìyá mi Yorùbáwùyí. ẹ ní dànù. ẹ bá ń kí dádì wa. àgbọ̀. àtàwọn ọmọ mi. ẹ ṣé. ààbò àwa lórí gbogbo fámìlì pátápátá. àṣẹ àtẹ̀yìn náà ṣe mi dúpẹ́ sí. ẹ ṣe yàrá ìyá mi máa sọ màá dẹ̀ tún sì máa sọ ilẹ̀ Yorùbá ti lọ ilẹ̀ Yorùbá ó ti lọ a fẹ́ gbà padà ni ẹ má jẹun gba ilẹ̀ Yorùbá yẹn a sì ń dánú ara wa dùn ìyá mi káwọn èèyàn youth kan jọ tó Ọlọ́run kọjá ká dìde èmi ò ní wọn sọjọ ọkọ pé bàbá kan máa gba bàbá Sunday Igboho lẹ ẹ jẹ́ ká mẹ́nu kò lórí ẹ̀ kò ṣeé ṣe bí bó ṣe lọ ní sílẹ̀ bàbá wa Sunday Igboho kò ṣẹ́yìn bàbá yìí náà kò yẹ iná òun lè tó wá nígbà tí agbára tuntun wá dọ́wọ́ ẹ̀ yìí kó tó ọgbọ́n òkè ẹ̀yìn Fúlàní o ẹ̀jẹ̀ kọ́ mọ́ máa ja ayé ẹ̀ o kò ṣeé ṣe ìyá mi ìjà wo òun ṣèjà Fúlàní nìkan ìjà àwọn òyìnbó wà nínú ìjà tá à ń jà ibi tán ti ń jẹ tiwọn nìyẹn ìyá mi tó àwọn èèyàn wa ní ká bá sọ̀rọ̀ kan jẹ́ ká dìde kí ààbò Ọlọ́run kó dẹ̀ wà pẹ̀lú ọjọ́ tó bá máa jáde káwọ̀ gbòòrò kágbà ẹ̀tọ́ wa wọn ọ̀pọ̀ tó wa a nídìí sowọ́ pọ̀ ká sowọ́ pọ̀ àwọn youth wa yẹn tó gbàgbé pé àwọn lọ́dọ̀ àwọn lọ kára yẹn kò ṣe solution ẹ̀rí àwọn tó padà sí Burkina Faso Traoré wẹ́kọ̀mù wọn mo ṣó ẹ lórí péjì mi bó ṣe kó rí nìyẹn bọ̀dù pé bàbá kan máa lọ bẹ̀bẹ̀ fún bàbá Sunday Igboho ọ̀ wọ́n gbọ́ kẹtẹ sọ yìí wọ́n gbọ́ ju àwa lọ program yìí wọ́n gbọ́ ju anybody lọ bọ̀ fún wọn ní ìsìn kọ́kọ́ sí Ọlọ́run fún wa ṣe máa. Ọlọ́run bá wa ṣe ẹ ṣe gan ẹ ṣe gan torí ọ̀rọ̀ sábà yìí sọ pé wọ́n gbọ́ ọ̀rọ̀ tá à ń sọ yìí mo mọ̀ o Ọlọ́run ọba mọ̀ nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí ó jẹ́ kí n túbọ̀ mọ̀ wípé wọ́n ń wo ṣò wa wọ́n dẹ̀ ń gbọ́ wa pẹ̀tẹ́ ìjọ ẹ̀yin bàbá wa ẹ̀jọ̀ I am begging ẹ wò pé àwọn kan dìde fún wa lẹ́yìn ṣe lè dépò ẹ̀yin náà dìde fún àwọn tàwa ń sìn ẹ káàbọ̀ sá. ẹ káàsán Yorùbáwùyí ẹ pèsè àtàárọ̀ Ọlọ́run àfihàn lórí lágbára rẹ̀ ṣe rí dádì mi kan tó kọ̀ tọ́lẹ̀ ẹ̀kọ́ yìí tẹ́ ẹ̀ ń sọ fún wọn pé wọ́n máa fi aláàfin sí orúkọ bàbá wa Wádé ọba tuntun kì í ṣẹjọ́ wọn wàláì ṣe rí gbogbo ọba ilẹ̀ Yorùbá wàláì wọn ò lè dìde sọ̀rọ̀ yìí mo tún fi wàláì sí wọn lè dìde ẹ lọ wo ọwọ́ adé ìgbà tó fẹ́ jọba. àní ẹ fi ọba sí ẹ fi kábíyèsí sí ẹjọ má bínú. ìyá mi ẹ dúró ẹ lọ wo ìgbà tí bàbá yẹn fẹ́ jọba tó fẹ́ jọba tó yìí máa ń wá láti Canada bẹ́ẹ̀sì kan ni bàbá yẹn gbé kiri. ń sìn mọ́tò tó ń tẹ̀lé bàbá yẹn kiri ń sìn is more than 15. àwọn politician yìí ló gbé fún wọn. ipò ọlá ni ìyá mi ipò ọlá kò sí bẹ̀rẹ̀ ṣe sí. ọlá ẹ gbàgbé ọlá sílẹ̀ iṣẹ́ ibi tó ti ń jẹ yẹn ẹ̀yin wá fi pé kan wá sọ̀rọ̀ ègéṣin bíbẹ̀ ẹ wo ṣe rí gbogbo tẹ̀kan sọ pé ká máa sọ ká máa pọ̀ ní dádì ká máa pọ̀ ní bọ̀dá ká máa dọ̀bálẹ̀ fún wọn yẹn gbàgbé
it can never work. Ẹ wo, a máa bu iyẹ̀pẹ̀ sójú ara wa, tá a bá bu iyẹ̀pẹ̀ sójú ara wa, you cannot go in anywhere. Òdodo ọ̀rọ̀. Wọ́n dàbí pé bí a fẹ́ máa rí wọn fín àbí ẹgbẹ́ platform sílẹ̀ pé ká fi máa insult wọn mú gbogbo àwọn understand nǹkan tẹ̀ ń fi àwọn understand nǹkan tẹ̀ ń sọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ilé pé a ní respect fágbàlá but àwọn bàbá yìí wọn ò fẹ́ gba respect yẹn látọwọ́ wa wọn ò fẹ́ pé wọ́n fẹ́ ká sọ anything. Ẹ wo ìyà yìí ti pọ̀ jù ìyà yìí ti pọ̀ jù tẹ́ bá mọ̀ nǹkan tá à ń pass through ní Nàìjíríà yìí tẹ́ mọ̀ nǹkan tá à ń pass through nílẹ̀ yìí báyìí. Ẹ wo kan tó ṣe léyà gbogbo ọ̀nà máa gbẹ ní gbogbo everything gbogbo ṣọ́ọ̀bù ní ṣọ́ọ̀bù everything ẹ máa rí gbogbo nǹkan máa jókòó sí wọn máa jókòó a máa wúra wa lọ́ọ̀kan bí pé àsì country mọ́. Ẹ wo ẹ má jà pa fúnra wa ọ̀pọ̀ ẹ rí gbogbo ẹ máa bẹ̀ wọ́n mú understand yín gbogbo ẹ máa bẹ̀ wọ́n bàbá wa ni wọ́n máa gbọ́ àwọn eléyìí Àṣàkẹ́ ni wọ́n ti gé tìyẹn lọ kò sí tìyẹn bẹ̀ mọ́ wàláì kò sí tìyẹn bẹ̀ mọ́ o ẹ̀yin lẹ́kàn ń rò pé bí ẹ pé ẹni tó bá sọ fún wọn máa gbọ́ gbogbo wọn di àwọn dìse gbogbo ìjà àti Aláàfin àti Ọ̀yọ́ ọba Ọ̀yọ́ amid Aláàfin àti bàbá wa Oòduà yìí ń jà ìjà politician ló ń jà kò sí pé kínní political system ló ń lò fún wa àwa dẹ̀ ti gbọ́n everybody ti mọ ibi tó ń lọ. ẹni tí ò bá mọ̀ ni ò mọ̀. wàláì àwa ti mọ ibi tó ń lọ kó fèrè yẹn everybody ń retí sí nǹkan Trump yẹn kan bá blow ẹ̀ ká gbọ́ sétí nǹkan everybody blow it because this awareness is getting too much Ọlọ́run it's getting too much. Bàbá Tinubu ò lè gbọ́ yín o lè pa ọ́ sí o bàbá yẹn ò lè gbọ́ yín o. ó máa gbà láṣẹlẹ ṣẹ́rí there is power in the tongue mi fẹ́ hold yín kí n má waste the credit torí nù kó Nàìjíríà lẹ̀ sí pé ṣẹ́rí ẹ̀yìn èèyàn mi there is power in the tongue agbára ń bẹ lórí ahọ́n àwọn wa tẹ̀ ń wò yìí agbára ń bẹ lórí ẹ̀ wọ́n lè máa sọ pé ogun ló ń ṣi ní mú èpè ò kí ń ṣi ní jà tábà ní ká wo dídùn ìfọ̀n a máa họra dé egun tábà wá ní béjò ṣe egun tó ní ká ṣe fi dáná ẹ̀ a máa dáná sunlé lóòótọ́ ni a ò ní gbàgbọ́ nínú àwọn bàbá yìí bẹ́ẹ̀ tábà ké pe Elédùmarè ọ̀rọ̀ tá à ń bá yín sọ yìí Tinubu Àkànbí ọ̀rọ̀ tá à ń sọ yìí wàá gbọ́ wàá gbà I have the belief pé wàá gbọ́ lórí ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ yìí wàá gbà ẹ tó bá ṣe ń wọlé ẹ lọ wo show yìí láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí mo sọ ẹ rí pé lórí thumbnail tí mo lò mo gbé Abíọ́lá síbẹ̀ mo gbé Tinubu síbẹ̀ mo gbé Sunday Igboho síbẹ̀ tẹ́ bá fẹ́ wò lọ́wọ́ full detail rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹ rí pé mo sọ wípé Abíọ́lá mo sọ wípé tí ẹ̀kọ́ bóyá ṣẹlẹ̀ Abíọ́lá in his 50s ló dìde fún ilẹ̀ Yorùbá wọ́n dẹ̀ mú Abíọ́lá kì í sọ pé in his 50s ló contest fún ilẹ̀ Yorùbá àbí fún Nàìjíríà lápò ààrẹ because ọba pé ilẹ̀ Yorùbá àwọn náà èèyàn kí mọ̀ rìn kò rí mami in his 50s ló contest Ìgbò dìbò f'Abíọ́lá Haúsá dìbò f'Abíọ́lá Yorùbá dìbò f'Abíọ́lá Kẹ́ńbẹ́rì dìbò f'Abíọ́lá wọ́n mú Abíọ́lá lẹ́yìn ọdún 4 wọ́n gbé òkú Abíọ́lá wá bá wa ńlẹ̀ Yorùbá Tinubu in his 50s ló dìde ló ní I don't believe in one Nigeria ni wọ́n ní kán lọ mú kán lọ harass ẹ̀ kán lọ pa Tinubu sá lọ on SI lẹ́yìn ọdún 4 ni Tinubu padà wá sí ilẹ̀ Yorùbá ló jẹ gómìnà l'Ékòó Sunday Adéyẹmọ Ìgbòho ṣá in his 50s lòun náà dìde pé ẹ má pa ìran mi mọ́ ni wọ́n ní kán lọ pa Sunday Ìgbòho náà Sunday Ìgbòho náà ti wà ní SI nísìn mo wá ní kí wọ́n á rán wọn létí ẹ̀yin tẹ́ bá wò láti bẹ̀rẹ̀ kẹ́ lọ wò wípé Sunday Ìgbòho náà máa pé ọdún 4 ní July 1st
ta ló mú Abíọ́lá Babangida ọmọ Gàmbàrí ta ló fẹ́ pa Tinubu Abacha ọmọ Gàmbàrí ta ló ní kó lọ pa Sunday Igboho Buhari ọmọ Gàmbàrí ó ṣe jẹ́ 50s wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta